tó ẹ kojúmọ́ èèyàn wa a kú bójújọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba tó dẹ̀ kápá ọlá alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba tí kọjá kúdà, yóò mọ̀ wá pẹ̀lú wa, yóò mọ̀ ṣàtìlẹ́yìn fún wa, kò ní jí kárí kò ṣe dáadáa. Àdúrà wa yóò mọ̀ gbà, àti lọ àti bọ̀ wá Ọlọ́run ọba yóò mọ̀ bá a pamọ́, àní ṣílẹ̀tẹ̀ o lágbára lọ́wọ́ Olódùmarè. Tó ibà yín ya mẹ́rin sọ̀rọ̀ gàlá torí jọ́pọ̀ àtẹ̀jọ́ ká ti fojú rúurú. Ẹ̀yin lọ ṣálá ṣóló ṣóló ṣálá, ẹ̀yin tẹ̀wẹ̀ náà mi ṣálá ṣóló. Òjijì fìrí ọdẹ sápò yarú àrògìdìgbà sápò yóò gùn. Oníbàtẹ́ pèlè mọ̀jà tí bá níjà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yẹn àti jímọ̀jì èèyàn. Ìbà aláàlú ògiri òkò. Òbẹ̀lẹ́kún sunkún kẹ́rù òbẹ̀lẹ́kún. Ọba dásọ̀rọ̀ tí ò tó dá sí. Ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀, onímísùnmí láàárọ̀ yìí ṣùfún. Ẹ̀bọ̀rà ti jẹ́lá tọ́ pa. Èṣù má ṣe wá lẹ̀ Yorùbá, má jẹ́ kí lẹ̀ Yorùbá ó dàrú, má jẹ́ arógun pẹ́ túká, Olódùmarè ó dọwọ́ rẹ̀. Ìbàlẹ̀ ọ̀gẹ́rẹ́ afọ́kọ́yẹrẹ lápòkà tó dá lápò rí bẹ́ẹ̀ kò lójú balẹ̀ ilẹ̀ alánú ilẹ̀ ìbà rẹ̀ o. Dáadáa àwọn gbà o, jẹ́ abójú rẹ̀ pàdé o, jẹ́ abáyọ̀ náà rẹ̀ pàdé o, wọ́n jarí kò ṣe dáadáa o. Dáadáa àwọn gbà. Nínú ètò tá a ṣe lọ lánàá ní abala àríwísí, a rí pé àwọn èèyàn wọ́n takora wọn dáadáa ń bẹ̀. Ṣe rí, kì í ṣe pé bóyá àwọn tí wọ́n ń ṣètò tí wọ́n gbétò yẹn jáde bọ́dà wa bínibí, kì í ṣe pé bóyá wọn ò ṣe dáadáa tó, ṣùgbọ́n ìbújọ́ tó bá ti ní máìlì pé wọ́n fi ìtàn ṣègbè èèyàn ò mọ̀ bá nǹkan jẹ́. Kì í ṣe gbogbo àwọn tá à ń sọ̀tàn fún yín náà ni ò mọ̀ tán, àwọn náà mọ̀. Ìwọ̀n àrígbà bíi tá a bá sọ tọ́pọ̀lọpọ̀ wọn gan tó máa ṣàfikún pé ó tún lọ báyìí, ó tún lọ báyìí, ó tún lọ báyìí. Bí tàn ṣe rí nílẹ̀ Yorùbá náà ẹnìkan kì í já wa dé, ẹnìkan kì í já àwa dé. Àwọn ẹnìkan wà déédéé sí wọn pé àti dé o, ìwọ nìkan lọ dá dé, kì í ṣe gbogbo èèyàn. So ìdí nìyí tó jẹ́ kí n máa try láti máa jẹ́ káwọn èèyàn understand nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní level tá a bá dé. Ṣé rí ìtàn ilẹ̀ Yorùbá kò sí fẹ́ nìkan o, kò sí fẹ́ nìkan pé èmi ni mo máa ń sọ ẹgbàgbé. Àwọn tó mọ̀ ń bẹ nínú ilé tí wọn ò jáde síta nígbà tá a sọ̀rọ̀ ẹ lọ́wọ́ kan tí wọ́n fẹ́ Sàbí Johnson kọ lórí Àtìbà bátìbà ṣe kúrò nílọrin tó fi wá ságọ́ ọjà, kò sọ pé àtìlẹ́yìn àwọn èèyàn kan ló fi dágọ́ ọjà. ọ̀tí táwọn tí àwọn bàbá wọn ṣe agbátẹrù ìrìn àjò yẹn tí wọ́n yọjú ta. Tẹ́ bá rántí pé mo ṣe fídíò kan lórí ọ̀rọ̀ bí Àtìbà ṣe kúrò lọrin, Ìlọrin tó ti kú ọ̀gá gbólébi tó ti kú àwọn èèyàn rẹ̀ sì mẹ́mẹ́dọ́là. Ilé Àtìbà wọn pélé rẹ̀ ilé yẹn. Ìgbà tí wọ́n rìn títí tí ó dé Ògbómọ̀ṣọ́ ló láàdì sí gbẹ̀ẹ́ tó lọ́jọ́ kò sí. Torí ó mọ̀ pé nígbà yẹn agbára ń bẹ lọ́wọ́ àwọn táyé ṣe ìlú Ògbómọ̀ṣọ́ ló sá wá. Àwọn yẹn náà gbà á lé, gbà tí wọ́n rí báwọn yẹn ṣe wá ń kí kẹ̀tíkẹ̀tí náà ń fura pé kíní ejò padà lọ́wọ́ nú táwọn bá mú ẹ̀ kú omi kó mọ̀ wá jẹ́ kó ní padà gba Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ àwọn. Ìyẹn tó jẹ́ ká mú Àtìbà kó ní Ògbómọ̀ṣọ́ nìyẹn. Ṣùgbọ́n ìwé ìtàn wo ló kọ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá? Ìtí mo fẹ́ kí Mr. Abínibí lọ understand nìyẹn. Kì í ṣe pé mo fi Mr. tí mo lò fún yín yẹn láti fi relegate yín rárá. Mo kàn ń ṣàlàyé ọmọ ìyá kan náà gbogbo wa, Yorùbá gbogbo wa. Kò yẹ kó díjà lẹ̀ rárá. Ẹnìkan sọ pé èmi ni mo mọ̀ ọ́. Àìmọye tẹ̀mí máa ń sọ lórí ìkànnì tí màá tó ráwọn ẹ̀mí ìlábẹ́lá àwòrí wí sí. Eléyìí ti bá rí pé ó là mí lọ́yẹ̀ ẹ̀ rí pé màá sọ pé thank you, ẹ ṣé mo dúpẹ́. Àìmọye nǹkan mi tí ó ṣàpamọ́ èèyàn lórí gan tó ní rántí tó jẹ́ pé lábala àríwí sí wọ́n ti rán ọ létí. Àìmọye tí kì í bá ṣe pé nìyẹn fẹ́ tàbùkù rẹ̀ gbọ́dọ̀ ṣe rí rẹ̀ níbi báyìí bó ṣe lọ rèé. Tẹ́yìn náà wá ti rí ẹni yìí ó tún mọ̀.
ẹnìkan ò lè sọ pé òun nìkan ló ń mọ̀tàn lẹ Yorùbá ṣùgbọ́n àwa kan àwọn ọmọdé ń dún pé àwa nìkan la mọ̀ ibi tá a ti ń gẹ̀ẹ́tì ẹ̀rọ ngìrè à ń gẹ̀ẹ́tì ẹ̀rọ gidi gan mo mọ̀ wọ́n àwọn òpìtàn káàkiri ilẹ̀ Yorùbá mọ̀ wọ́n báyìí ẹ fẹ́ fi bí nǹkan ṣe rí gbà yẹn ẹ mọ̀ pé oríko igbó ló pọ̀ jù nílẹ̀ Yorùbá gbà náà èèyàn mẹ́rin ló ráyè wọgbó lọ láti lọ wádìí ìtàn ẹlòmíì ò débò mí rí yóò dẹ̀ mọ̀ sọ̀tàn bẹ̀ ìta sọ nìyẹn kọ́ tó lè sọ̀tàn bì kan lọ́mọ bíbẹ̀ ṣe rí ọlọ́wọ́ àfihàn bóyá ẹni tó pàtà tí wọ́n tó kọ ìtàn yẹn lẹ̀ tí wọ́n wá fi ń kà jáde lọ́fọ̀ọ́ bóyá ó parọ́ àbí ó parọ́ nígbà tí mo wà secondary school ìwé kan wà tá a lò wọ́n ń pè wé ní ìwé ògbójú ọdẹ nínú gbóòrú mọ́lẹ̀ bàbá wa Díyọ̀ Fágúnwà ló kọ ìtàn yìí kì í ṣe ìtàn tó exist lórí ilẹ̀ àwọn olóyìnbó máa ń pè ní fable story ṣùgbọ́n ìtàn àkàgbádùn ni tó sì ní òye lórí dẹ̀ní ẹlòmíì ò tí ì mọ ìtumọ̀ ìtàn ògbójú ọdẹ nínú gbóòrú mọ́lẹ̀ tí bá kankan yóò kàn máa kà lólógiri lọ náà ni ṣùgbọ́n wọ́n pass message kan nínú ìtàn yẹn mo ti lórí fídíò mi kan ní 2020 tá a bẹ̀rẹ̀ tí mo fi ṣàkàwé àwọn kankan tó ń pè ní agbára tí mo lòwú yẹn fún kí ni wọ́n fi ẹ̀kọ́ wo ni wọ́n fẹ́ ká kọ́ nínú ìwé ògbójú ọdẹ nínú gbóòrú mọ́lẹ̀ ẹlòmíì mọ̀ wọ́n kàn pé káàkiri máa ta lọ náà ni ṣé gbogbo tí wọ́n sọ ń bẹ̀ pátá lọ́rọ̀ èsì sí lórí ilẹ̀ ni bọ́ bàbá yẹn fẹ́ ká kẹ́kọ̀ọ́ nígbà tí mi fúnra mi wá dìde tí mo wá lọ sí ibi tí gbóòrú mọ́lẹ̀ wà wọ́n ń pè ìlú yẹn ní òkè igbó mo wá wọ igbó yẹn lọ mo dé àyè kan wọ́n ní bíbá yìí náà ń pè ní pé igbó Olódùmarè àbí gbóòrú mọ́lẹ̀ wọ́n kọ́ síbẹ̀ live ẹ̀rẹ́ ní signboard yẹn báyìí inú gbó tí bàbá yẹn pè ní gbóòrú mọ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ lórí meanwhile àròbájọ nìtàn tí wọ́n kọ́ ń bẹ̀ because ládùúgbò yẹn àwọn tó gbé kòkó gbé obì wá pọ̀ ń bẹ̀ tán mọ́kò ẹ̀mẹ́yàwó yẹn tó wá láti Kírun Ìrè Ọ̀tàn ẹ̀ẹ́dẹ́gbà táwọn amọ́kò ní Òkègbó ládùúgbò agbègbè gbóòrú mọ́lẹ̀ yẹn gbogbo kínní yìí mo kàn ń rẹ́rìn-ín sógbà tí mo débẹ̀ lóye yẹn tó fẹ́ sí mi lórí pé bàbá yẹn ó lò ó láti fi pa àròkọ ìmọ̀ fáwọn tó ní ìmọ̀ tó ní ìdí ìmọ̀ kì í ṣe gbogbo yẹn ló ní ìdí ìmọ̀ ẹlòmíì ò ní ìmọ̀ ṣùgbọ́n kò tó ní ìdí ẹ̀ nítorí kan wálé ayé wá ṣe ni pé níta máa ní ẹ kó ṣe ní ọ̀ṣẹ́ kó sì jẹ̀bà kó fọbẹ̀ lájẹ́ kó kúrò nínú ayé ìtẹ́lómi wá ṣe nu ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ilẹ̀ Yorùbá dẹ̀ yàtọ̀ mo sọ fáwọn èèyàn ilẹ̀ Yorùbá tẹ́ wà yìí ó yàtọ̀ gan ìlú ìmọ̀ ni àwa la mọ́ra wa lónímọ̀ ìmọ̀ nílẹ̀ Yorùbá ìwọ tó o bá wà nílẹ̀ Yorùbá tó o bá nímọ̀ kéwú ọ̀ nímọ̀ wé bọ́ọ̀ nímọ̀ wé ọ̀ nímọ̀ fà ẹ wá wo lọ jàrá ìmọ̀ oríṣiríṣi kúnlẹ̀ Yorùbá lọ ilẹ̀ Yorùbá láti ráwọn èèyàn tó mọ̀ nípa ìmọ̀ India gbogbo àṣà aláṣàpátá ọ̀dọ̀ wa ń bí ló wà tá a dẹ̀ mọ̀ ń pa ẹ̀ àṣà tiwa gẹ́gẹ́gẹ́gẹ́ àtúngbé lárugẹ adúró tí pé kò gbọdọ̀ wò ó tẹ́ pé ìmọ̀ pọ̀ nílẹ̀ Yorùbá so ìwọ ló wá kù sí lọ́wọ́ bí ilẹ̀ ìmọ̀ ò ṣe ní yọ̀ ó kù sọ́wọ́ rẹ̀ ibi tí àwọn ń tọ́ láti sọ̀rọ̀ lọ nìyẹn kì í ṣe pé à ń tàbùkù àwọn èèyàn ṣùgbọ́n láti máa wá fún wa tá a ti mọ̀ láti tó ti pẹ́ pé Aláàfin Ọ̀yọ́ ó kẹrù kí wọ́n náà gbè ní empire kí ló fi ṣe empire èyí kó gbogbo òdù sábẹ́ tí kì í ṣe pé mú wọn lẹ́rú ni mọ túmọ̀ empire ni tó wà in control tí wọ́n bá so lẹ́gbàá òní tí wọ́n bá so níjẹ̀bú òní nǹkan tó ṣe ń gbà tí Aláàfin lò nìyẹn ọlá tó lò nìyẹn títí wọ́n da omi lọ káàkiri tí kò wá kó wọn lẹ́rú wá ní kò kó Yorùbá lẹ́rú àwọn wa ló kó lẹ́rú ilẹ̀ Haúsá ló kó lẹ́rú àbí tápà tí Yorùbá yé yín ẹ béèrè Yorùbá káwọn yóò láyé yín dáadáa ibi tá à ń sọ̀rọ̀ lọ nìyẹn kì í ṣe pàtàkì èèyàn ọmọ ìyá gbogbo wa ní tó bá rújú ẹjẹ́ àlàyé ra wà dáhùn kò nítumọ̀ abínibí tipẹ́tipẹ́ mo ti máa ń kọ́mẹ̀ lórí fídíò ẹ̀ náà tó ṣe dáadáa bọ̀ tó bá ti dọ̀rọ̀ Ọlọ́yọ̀dé nífẹ̀ẹ́ gbọ́ ló kó sáà máa wá bí ó ṣe dìfẹ́ǹdì kéèsì ẹ kàn ń dìfẹ́ǹdì ààfin Ọ̀yọ́ ni kí lẹ́ẹ̀mọ̀ tó wú Ọ̀yọ́ gbogbo yín ṣe ti ṣe ìwádìí débẹ̀ rí n tó wú Ọ̀yọ́ yìí Ọ̀yọ́ ilé tá a sọ̀rọ̀ rẹ̀ yìí ṣe é mọ̀ tó wú
gbogbo yín ò rí di rẹ̀ rí Ọ̀yọ́ empire Oscar àwọn Fúlàní fogun jà bóun ni Fúlàní ṣe fogun jà ọ̀nà wo ló gbà tán ìfogun jà kí ló ṣẹlẹ̀ tó gun fi ja ìlú Ọ̀yọ́ gbogbo ẹ wádìí ẹ̀ kẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ orú àwọn abáyé tójú wárí láti rìnrìn àjò láti wádìí bí kí ló wọ ìlú Ọ̀yọ́ kí ló fà tí wọn ò tó tẹ̀ Ọ̀yọ́ òdédé wò agbára wọn fi wò agbára wọn dojú ayé kọ Ọ̀yọ́ ni lọ́yọ́ fi wó àwọn tó sì wà ní àwọn Yorùbá bẹ́nu wọn àwọn tẹ́ ti tán fìyà jẹ tí wọ́n bá máa kọ́ àwọn èèyàn lẹ́rú kí ni ó mú ìfìyàjẹ nìyẹn tí ìyẹn tẹ́ ẹ̀ bá gbà yẹn gbọ́ ẹ lọ wo àwọn tí sàṣàkọ́lẹ̀ ní òde Ẹ̀gbá nígbà tó di Ẹ̀gbá fi ń san ìṣàkọ́lẹ̀ fọ́yọ̀ tẹ́gbà wá yarí pa àwọn òṣàṣàkọ́lẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ láàrin wọn ẹ sì ní wọn kó wọn lẹ́rú ẹ sì ní wọn kó Yorùbá lẹ́rú captivity náà kó wọn sí kì í ṣe ipò ẹrú bí Yorùbá ọba yé yín ẹ jẹ́ wọn kọ́ yín kó yé yín dáadáa ìjà tí dísàbí jà ìjà kí ló jà ìjà freedom let my people go ìjà tí dísàbí jà nìyẹn pẹ̀lú Aláàfin pẹ̀lú àwọn Dògárì Aláàfin Yorùbá ni ẹ lọ́kọ̀ èdè ní òye yín dáadáa èdè Yorùbá ò yé ọ̀pọ̀lọpọ̀ mọ́ torí ẹ̀ mo ṣe máa ń sọ pé gbogbo ẹni tí ń sọ Yorùbá lẹ́nu kan ló mọ̀ túmọ̀ tí ń sọ kò jù bẹ́ẹ̀ lọ láàrin yẹn ẹ má jẹ́ ká wọnú ẹ̀ lọ toró ti inú ń bí mi báwọn yẹn ṣe ń kọ́mẹ́ǹtì tí wọ́n kàn ń ṣe dandan àwọn èèyàn kan tó ń láyé wọn wọ́n sì tó ń ṣagídí wọ́n tó ń láyé yín pé kò rí bẹ́ẹ̀ yẹn bó ṣe rí àmẹ́yẹ àwọn èèyàn lábẹ́ kọ́mẹ́ǹtì náà mọ̀ tẹ̀ yìí ok táàbà wá gba gbogbo yẹn ilé tó ṣẹlẹ̀ lọ́jà àpòmù ńkọ́ ọjà àpòmù ètò ṣẹlẹ̀ ń bẹ tí a ó lẹ̀ dẹ́wò ṣé kìí ṣe Yorùbá ló fẹ́ lọ ta sóko ẹrú mẹ́rin kọ́wọ́ tó bá bàbá yín sáà ní bàbá ọmọlẹ́ Ọ̀yọ́ àbí outlet sí lára àwọn Aláàfin Ọ̀yọ́ àmọ́ sọ nǹkan ẹ̀ mọ̀ wí mí evidence wà lọ́wọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ pè yẹn jẹ̀bi wọ́n sọ evidence fún yín bẹ́ẹ̀ pè yẹn lẹ́kìtì wọ́n rí ẹ̀rọ pàwọn èèyàn orí ni mo sọ tí wọ́n dánwò lágbègbè tèmi tọ́láàfin dánwò lágbègbè mi tó gba ilẹ̀ onílẹ̀ síra wọn mo dẹ̀ mọ ifá tí wọ́n lò ládùúgbò yẹn lórí Ọ̀yọ́ Aláàfin ifá burúkú kọ̀yọ̀ lè wo tọ́yọ̀ wá padà wò ara tẹ́ ẹ̀ mọ̀nu àwọn ọmọ ìyá yín tẹ́ ẹ̀ dẹ́yẹ sí tẹ́ ẹ̀ rò pé ẹ̀ ń sọlá lórí wọn gbà náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà takò yín nínú agbára tó ba ìrìn àjò àbábá yín jẹ́ à ń sọ nǹkan fún yín ẹ̀dẹ́ àbọ̀tí gbàdé pé bóyá làákàyè yín ò fẹ́ ṣiṣẹ́ àbí kẹ́ lọ tún ìrìn àjò yín tò láti lẹ̀ tẹ́ máa sọ fún ẹ̀ pé bàbá rẹ̀ tó ti ṣubú rè ìwọ wàá ṣe làákàyè ọ̀ ní ṣubú mẹ́ bàbá rẹ̀ ìyàwó mẹ́jọ ló kójọ láyé rẹ̀ lórí nǹkan kan ṣe owó wa bàbá mi tó kó ìyàwó jọ tí ò rí nǹkan ṣe títí ẹ bá ti dorí ẹyọ kan yá máa wọ ẹyọ kan lójú ajẹ́pẹ́ níran ẹ̀yìn fẹ́ púpọ̀ àwọn míì mẹ́wàá ní òkòjọ yóò ṣiṣẹ́ nǹkan tọmọ náírà máa ń kojú ẹ fílẹ̀ yóò sọ láti ẹ̀ náà ṣùgbọ́n wọ́n ní ọmọ òní bá pèlè ìyá rẹ̀ kó ṣe aṣọrú ni wọ́n sọ tó pèlè ìyá rẹ̀ ò bá jọ pèlè tó dáa ọ̀pá sọ̀rọ̀ tì kọ́mọ wulẹ̀ rán bó ṣe yẹ kó rí nìyẹn ẹ̀ wá kiri sí lẹ́nìí ṣé ẹ̀pá àwọn èèyàn dákẹ́ ni ẹ̀yin mélòó ni yín lọ́yọ̀ọ́ tẹ́ fẹ́ máa fara yín wá àwọn ẹ̀dá yòókù táwọn bàbá yín ti fi ọlá jiyàn lórí wọn àwọn èèyàn gbàgbé náà inú oró yẹn bẹ́nu àwọn èèyàn dọ́là oró yẹn bẹ́nu àwọn èèyàn dọ́là ẹ máa bẹ̀bẹ̀ ní gbogbo gbà ẹ lọ́ máa bẹ̀ ìyẹn ní sọ́jú báyẹn lọ torí inú máa ń rún mi tá máa ráwọn èèyàn tí wọn ò ṣe làákàyè láti gbọ́rọ̀ ṣé ẹ rò pé Ọ̀yọ́ àwa ò fẹ́ràn Ọ̀yọ́ ni wọ́n wà lọ́gbẹ̀ẹ́ gbẹ̀gbẹ̀ ṣé wọ́n lè fi kankan lè ṣe àwọn ará Ọ̀yọ́ sìn káwọn ẹ̀dá Yorùbá yòókù mọ́ dìde sí wọn ẹ̀rọ pàwọn àgọ́ bíi titi láíláí àwọn àìṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn nǹkan náà gbogbo wa èmi máa ń sọ gbogbo gbà ìkan náà ni wa ẹ̀yin lẹ́ ń jẹ́ káwọn èèyàn máa rí yín bí ọ̀dàlẹ̀ èèyàn kò jù bá ń lọ simple etí mo mú wá lórí gangan kọ́ nìyẹn mo fẹ́ kẹ́ wo fídíò arábìnrin kan ládùúgbò wa kan ní ìlú Ọ̀tà Ìlógbò Ọ̀tà ẹ̀kọ́ tí mo mú wálé ní nìyẹn tí mo fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ń bẹ̀ kán lè mọ̀ pé ayé tá a wà nínú rẹ̀ yìí ó pé gba. mi ò ní o má lọ ralẹ̀ ṣùgbọ́n ìlú kan wà tó o gbọ́dọ̀ lọ ralẹ̀ sí ìlú kan wà tó o gbọ́dọ̀ ralẹ̀ sí tó bá fẹ́ ra ilẹ̀ jẹ́ kí n dárúkọ ìlú yẹn fún ẹ. Ìlógbò inú Ìlógbò
ní Olúbá lọ́nà ojú òre ọ̀nà Ọ̀tà tó bá jẹ́ pé mílíọ̀nìà ni ẹ tó bá kó débẹ̀ o ní ní kọ́bọ̀ tó máa fi kú bẹ́ẹ̀ ni sọ fún ẹ tó bá jẹ́ mílíọ̀nìà tí o bá kó dé ìlú yẹn ó máa tòṣì kú ni mo mọ̀ pé nǹkan máa wá fún mi pẹ̀lú fídíò tí mo fẹ́ ṣe yìí but mo ti rò ó kí n tó ṣe now let me give you the back story ibẹ̀ ni dáàdì mi kọ́lé sí gbogbo àwọn tí dáàdì mi jọ kọ́lé ládùúgbò kan náà gbogbo wọn ti kú bẹ́ẹ̀ ni gbogbo àwọn láńlọ́ọ̀dù tó wà ń bẹ̀ èyí tó kù nínú wọn orí àìsàn ló wà èyí tí ó sì lórí àìsàn nínú wọn kò ní ṣíṣì lọ́wọ́ èyí tí ò ní ṣíṣì lọ́wọ́ èyí tó ní ṣíṣì gan lọ́wọ́ gan ilé wọn ò rí parí ilé wọn wàá rí ilé 10 years 15 years ojú kan bí tó kó débẹ̀ náà ló ṣì wà gbogbo àwọn láńlọ́ọ̀dù bẹ̀ ti kú tó bá ṣúọ̀ fún yín ẹ̀yẹ jáde fún mi tó bá ṣúọ̀ fún yín ẹ̀yẹ jáde fún mi I'm telling you this tó bá nífẹ̀ẹ́ mi ẹ má lọ ra ilẹ̀ sí Olúbá lọ́nà ojú òre má lọ ra ilẹ̀ síbẹ̀ ibẹ̀ dáàdì tí mi kọ́lé sí nǹkan tó ju wá dẹ̀ rí experience wa ni mò ń share experience wa ni mò ń share fún yín torí dáàdì mi tó òkú yẹn dáàdì mi ló kọ́kọ́ sick nínú gbogbo wọn gbogbo ọ̀rẹ́ wọn pátá dáàdì mi ló kọ́kọ́ sick ṣe mọ̀ pé landlord gbogbo wọn máa ń ní ẹgẹ́t wọ́n máa ń ṣe meeting yẹn mọ̀ normal 3 years àbí 2 years ta kó débẹ̀ dáàdì mi bẹ̀rẹ̀ sickness ọdún 3 dáàdì mi ṣe sickness ń ba ìrìn àjò ayé wa jẹ́ Olúbá olóba ìrìn àjò wa jẹ́ torí dáàdì mi wọ́n fẹ́ rán gbogbo wa lọ sí school dáàdì mi is a very hard working man dáàdì mi is a very hard working man títí mo ṣe sọ fún yín yìí dáàdì mi ò tí lè ṣiṣẹ́ kárakára bíi ti tẹ́lẹ̀ mọ́ ibi tí wọ́n ba ìrìn àjò dáàdì mi jẹ́ wọ́n ba ìrìn àjò àwọn ọmọdé àwọn ọmọlá aránra wa lọ sí school ni gbogbo wa aránra wa lọ sí school ni like tó bá nífẹ̀ẹ́ mi ẹ̀ tó bá ti gbọ́ Ìlógbò Olúbá sá o sá 440 tó bá jẹ́ bílíọ̀nìà tó bá dé ìlú yẹn ò ní mú 5 naira bọ́ wàláhì wà tó ṣe kùnì nígbà tó tún di December nígbà ẹ̀gbọ́n mi náà ọlọ́wà ṣe for almost be 15 years àbí 10 years takú níbẹ̀ yẹn àṣẹ ní ti nínú ilé wa bó ṣe wà nìyẹn dáàdì mi rọra ṣe èrò àpalọ̀ pẹ̀lú ẹ̀hún ṣe àwọn yàrá tó kù wọn ò ṣe ìkan gbogbo àyẹn akọ̀fẹ́ kó lọ bẹ̀ ẹ̀mọ̀ ká máa ṣe mọ́ra wa lára ẹ̀gbọ́n mi tó wá lọ ojú ẹ̀gbọ́n mi yẹn ẹ̀gbọ́n mi tí sí di ìsinmi kò tí ì nọ̀ma tó ẹ̀mí lè sọ pé tó bá ní fàyídà tó bá dé ìlú yẹn tó o bá màdúrà gbà ó máa tòṣì kú ní sẹ́ẹ̀ dánwò tó bá lè ṣorí burúkú lọ sí Ìlógbò Olúbá lọ kọ́lé síbẹ̀ tó bá fẹ́ ṣorí burúkú already àti tòṣì kú lọ kọ́lé sínú Ìlógbò Olúbá ó máa tòṣì tó bá fi kú ni tó bá gbọ́rùn owó pépà ni àwa èmi mò ń sá ni mi ì lè lọ ilé 3 years mi ì ṣe láwọn òbí mi 3 years Ìlógbò Olúbá gbogbo wọn pátápátá ti kú gbogbo àwọn láńlọ́ọ̀dù wọ́n ti kú dànù gbogbo wọn dẹ̀ síkì ni wọ́n síkì ní tó fi kú dáàdì mi ọ̀rọ̀ àdúrà ọlọ́pẹ́ dáàdì mi gan jàjẹ sára ká tó débẹ̀ yẹn kí wọ́n di bẹ́ẹ̀ wọ́n ti palẹ̀ mọ́ wọn tí máa parọ́ ẹ̀yẹ lọ sí Ìlógbò Olúbá ẹ bèrè sórí Ìlógbò Olúbá lọ́wọ́ èèyàn bíi 2 mẹ́ta ní ọ̀nà ojú òre lọ́tà wọ́n sọ fún ẹ wọ́n lọ kọ́lé síbẹ̀ o tó o bá ti fẹ́ kọ́lé tètè ya talẹ̀ yẹn wọ́n bá ti ralẹ̀ síbẹ̀ tètè lọ́tà wo ó máa tòṣì tó bá fi kú ni bẹ́ẹ̀ mo sọ fún ẹ ó máa tòṣì tó bá fi kú ni
ìlógbò olúgbà wo aboyún kò bí wẹ́rẹ́ aboyún kò bí wẹ́rẹ́ àwọn tó gbé ibẹ̀ yẹn olóyún ó kú toyún ni èyí tí ò bá kú toyún ni wọn ó ti dàgẹ́ sáà ni ìlógbò olúgbà tó bá rí bẹ̀ yẹn sá lọ sá 440 mo ní ìwájà yín sí ni o mo mọ̀ pé máa wá fún pẹ̀lú fídíò yìí but mo ní I must create this thing to give people awareness of that place ibẹ̀ yóò ṣe ibi téèyàn lè gbé o tó bá rí pé tó bá ti rí báwọn òrí ẹ mú báyìí wọ́n máa wá lé ikú sí ẹ tó bá fẹ́ sórí ibú ìwọ lọ gbé nílò gbólúgbá lọ gbé ń bẹ̀ ire o. ṣe rí ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu sísítà wa yẹn ọ̀rọ̀ ńlá lẹ́gbọ́n yẹn fídíò yẹn ti wà ń ta láti 2025 mo ti save ẹ̀ ṣùgbọ́n mo ń wọjọ́ tọrọ wáyé lórí ẹ̀ ààyò sí fún mi mo kàn come across ẹ̀ lẹ́nu mo ní let me throw this picture again. Tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé mo ṣàkíyèsí ara tá a máa ń sọ pẹ̀lú ìrìnàjò ayé nìyẹn ẹni tí ò bá lákíyèsí yìí ṣàgùn ìwọ tó bá lákíyèsí ọ lè mọ oògùn sábà bá ṣàgùn gan ọ máa sọ pé kò jẹ ni nítorí pé ọ lákíyèsí oògùn wa o nǹkan ṣe ń bẹ nílẹ̀ Yorùbá téèyàn bá ní pé Yorùbá kò rí ni níjọba pàdé ẹ̀rọ Ọlọ́run máa bà ọ́ so àwọn èèyàn mọ nǹkan báyìí ó wà o ṣùgbọ́n tá ń pè láṣìírí nù àwọn èèyàn dédé jùlẹ̀ wọ́n pamọ́ ẹni tó bá dẹ̀ ní ìparamọ́ fáwọn nǹkan bàbá wa òun náà ń pè ní àgbàlagbà tó jẹnu kìí ṣe tí ẹ̀kan ọmọ dédé tì síta ẹni àwọn kìí ṣe tí ẹ̀kan ọmọ dédé tì síta ẹlòmíì tó bá ń pariwo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé nǹkan ṣe ọ́ kò ní dá ọ lóhùn ó nígbà tó bá tó rí lára rẹ pé tó ń bá fún ọ ní nǹkan ọmọ bá lù nǹkan tó ń fún ọ ìgbà náà ni ó tó sọ̀rọ̀ ìdí nìyí tí mo ṣe máa ń kọ́ṣà àwọn èèyàn lórí nǹkan lílò ìwọ tó o bá tí ì lo oògùn rí kó ṣiṣẹ́ nígbà tó wà léwe tá máa ń fún ọ lóògùn lò nísìn make sure pọ̀ lò bólógùn ṣe ní kọ́ lò ẹlòmíì ó lo oògùn jọ́ mẹ́ta yóò mọ expect miracle tá parọ́ lo Bible kò sí nǹkan tí ń jẹ́ miracle kò sí màjíìkì nínú oògùn ilẹ̀ Yorùbá ni o èmi ò tí ì rí màjíìkì rí yífi gbogbo tó jọmọ́ idán nínú oògùn ilẹ̀ Yorùbá làwọn bàbá wa kẹ̀yìn sí wọ́n jẹ́ oyé wa wípé arúmọjẹ ni kò da irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó jẹ́ màjíìkì ní Yorùbá bàbá wa wọ́n jẹ́ àmọ̀ pé arúmọjẹ ni pé irọ́ ni òfegè ni kì í sọ̀rọ̀ jìnnà gbogbo tẹ́ bá ti rí tó dàbí màjíìkì lójú yín ẹ gbà pé wọ́n fẹ́ tàn yín wọ́n fẹ́ yàn yín jẹ ni kò sí ti ń jẹ́ mẹ́rẹ́kù ní oògùn Yorùbá kò sí ti ń jẹ́ mẹ́rẹ́kù yóò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ni tó bá ṣe tán tí ó ṣiṣẹ́ ó sì slow down ó sì lè fast gbóògùn ilẹ̀ Yorùbá ṣe rí nu ìtàn pè lóògùn nu àfàìsá ni ò ní ṣiṣẹ́ téwì rẹ bá ti pé tèmi ò jù bá ń lọ gbàgbọ́ mi nìyẹn lórí oògùn kí mo fẹ́ fàyọ ni pé arábìnrin yìí kọ̀ndẹ́mù àdúgbò tán gbé ó jẹ́ mọ́ yé wa pé ìrẹ́ dárúkọ àdúgbò yẹn ó ti dárúkọ ẹ̀ ń tiẹ̀ ṣùgbọ́n ó pọ̀ jù báyẹn lọ àwọn èèyàn wà káàkiri báyẹn tọ́pọ̀lọpọ̀ mọ̀ rí pé àdúgbò tó ń gbé yẹn ni ò dáa ẹlòmíràn ní ilé tó ń gbé yẹn ni ò dáa bóò ní ilé tó ń gbé ò ṣe dáa ǹjẹ́ wọ́n wádìí pé ṣé ilé yẹn dàbí ò dáa kó tó kó débẹ̀ 1 number 2 ǹjẹ́ àmì wo ni wọ́n rí gbà tí wọ́n débẹ̀ ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé láti gánú ayé ẹlòmíì ń wá ìfà ayé kò sì mọ̀ pé kò ní ṣe gbogbo èèyàn ní fáwà fún nínú ayé kì í ṣe gbogbo èèyàn ọ jagun dédì tiẹ̀ ni ẹlòmíì wá sọ pé yóò jagun orí tí ó lò láyé ni ẹ lọ bèrè lọ́wọ́ wọn tó kọ́ 10 story 20 story 30 story ẹ lọ bèrè lọ́wọ́ wọn gbogbo àwọn tó ń lámìláka tí ayé rọrùn fún lónìí ẹ bèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n fojú là kò sẹ́ni tí ò pass through tẹ́ ẹ bá kó mẹ́wàá jọ áàdì lẹ́fẹ̀ẹ́ ẹyọ̀kan tó rí iye nífà ẹyọ̀kan ló sọ pé ìfà ni mo jẹ kódà nígbà tí nǹkan yìí ó dé mi ò mọ bó ṣe jẹ́ ẹyọ̀kan nínú gbogbo wọn tàbí kó mọ̀ sí rárá nínú mẹ́wàá
àṣírí lẹ́gbọ́n lé ní tí mo sọ yìí o ṣùgbọ́n wọ́n mọ̀ tán yìí kò sẹ́ni tí mo sọ pé ibi tí mo bá dé oògùn ni mo lò débẹ̀ kò sẹ́ni tí ó sọ jáde láéláé ṣùgbọ́n lọ́kàn ara rẹ̀ yóò mọ̀ pé mo lo nǹkan ni pé mo gbégbèsè ni mo fi débi tí mo dé àwọn èèyàn báyẹn sọ ọ̀nà làwọn ìfihàn yàn kò rọrùn wọn èyí sì fowó rí àṣírí kan táwọn èèyàn mọ̀ ní ayé nìyẹn ọba àlówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ bíi kárúnà tọba lọ́ọ́ fẹ́ fi wá ọ̀nà ọ̀la ọ̀hún tara rẹ ni àfikún ní sùúrù dáadáa kọ́ lọ́njọ́ bólóòtọ́ ìyẹn pàdé àtàláàánú èèyàn lè lóòótọ́ kó mọ̀ láàánú rẹ tí ó wò pé ọ̀gbẹ́ni yìí ò lè mọ iyì mi mọ́jẹ́ fún ní kankan àwọn sì máa fún lówó kódà kò ní ṣe nǹkan tó jẹ́ fún ọkàn rẹ̀ kàn sọ pé ẹ̀ẹ́lẹ́ bí ṣe ń ṣe yìí because ọ̀rọ̀ ẹlòmíì ò mọ bí yẹn ṣe máa sọ̀rọ̀ tẹ́ bá dé ibi tí ó ti soríire ọ̀rọ̀ ni ó sọ tí fi kó bára rẹ̀ níbi tí wọ́n ti ń parọ́ tọ gbogbo oríṣiríṣi ìwọ̀n gbé ìwà sórí fún yóò kàn lọ ní ẹni tàbí kọ́ lọ́ máa dúpẹ́ ṣọ́ọ̀ṣì gbogbo tí ìdáhùn èèyàn rí nǹkan nu. jẹnẹtọ wa gan kú pàtó bá dé stage kan jẹ́ ká pa omi tó ń dún ní kí ni mo fẹ́ fà yọ̀ bẹ́ẹ̀ ni pé now ọpẹ́ ni fọlọ́wọ́n ọba làwọn fi lè ṣe àkíyèsí fáwọn èèyàn wa pé tọ́rọ̀ bá rí báyìí ẹ má rò ó wípé àdúgbò tẹ́ ń gbé ni ìgbésẹ̀ ni ẹ gbé àdúgbò irú èmi sì ni máa fi gbá àdúgbò kan tí máa rí pé àdúgbò yẹn mo ní gbogbo oríta tó wọ àdúgbò ẹ̀mẹ̀wọ̀n rẹ bọ̀ àṣírí kan mo ń gé fún ilé ní o gbogbo yìí tẹ́ wọ́n sọ pé wọ́n gbẹ̀bọ sí àdúgbò wa àdúgbò tó ń gbẹ̀bọ sí ẹbọ nílẹ̀ Yorùbá àdúà ni àdúà nígbà tí èèyàn kọ́ chọ́ọ̀chì rí ẹ mọ̀ pé rìdíìmù nínú àdúgbò kẹ́kẹ́ lè bá rìdíìmù bíi 50 nínú àdúgbò tó yẹ pé gbogbo lẹ́sọ̀ àbí ojú 100 lọ ẹ bá rìdíìmù church 50 nínú àdúgbò kan ẹ lọ bèrè dáadáa ọ̀rọ̀ tí mò ń sọ yìí wà dáadáa ó pọ̀ Nàìjíríà tẹ́ ẹ bá ti wá rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń rẹ́bọ lóríta ẹ gbà pé àdúà ni wọ́n ń ṣe ládùúgbò yẹn àwọn tó wà ládùúgbò yẹn fẹ́ kó dáa ni kì í ṣe gbogbo ẹbọ àwọn èèyàn ò gbẹ́bọ àgbàkú mọ́ wọn ò gbẹ́bọ burúkú mọ́ gbé tàtijọ́ ẹbọ kó lè da lọ́pọ̀lọpọ̀ ń gbéjú olópọ̀ jù níta lẹ́yìn nílẹ̀ Yorùbá ẹ lọ ládùúgbò kan bẹ ní àdúgbò kan bẹ ní Kòròdú tó ń pè ní Ìgbogbo yìí ní ìrírí tó ti gbẹ́bọ ọlẹ̀ tó tó bẹ́ẹ̀ ní Nàìjíríà tó tóbi tó bá wọn Ilé Ifẹ̀ gan òṣèbọ tó Ìgbogbo ní Kòròdú tá a bá mú Ìdúmọ̀tà látùmú lójú Ọlọ́bùn tá a bá ti mú Ìgbogbo tán ojú Ọlọ́bùn látùmú nínú Èkó Ìdúmọ̀tà àwọn àdúgbò tí mo sọ yìí àwọn nǹkan kàǹkà ẹbọ kàǹkà tí Kágúnláyà ní ọmọ gbélé ńbẹ ẹbọ kàǹkà tí ma Kágúnláyà kò charge báyẹn mo ti drag kí ní ẹ̀ wálẹ̀ o lè lọ ṣe kó mọ charge so kí ni mo fẹ́ fàyọ ni pé ẹ wá lọ wo Ìkòròdú lẹ́nìí nínú ìlú tí àlùbáríkà pọ̀ ń bẹ jù Ìkòròdú ni wàláhì ẹ lọ bèrè àlùbáríkà tó wà ní Ìkòròdú ó fẹ́ ju àdúgbò ọ̀pọ̀lọpọ̀ àdúgbò tó ti exist before Ìkòròdú lọ lẹ́kọ̀ọ́ yìí ẹ lọ wo lónìí ìwọ tọ́lọ́run bá gbà fún tó bá fi rí lé kọ́ sí Ìkòròdú lọ wo gbèsè ayé rẹ̀ bí ó ṣe rí nítorí pé wọ́n ń tù wọ́n ń bà ní Ìkòròdú lójoojúmọ́ ẹ wá lọ sí Ìdúmọ̀tà ọjà wo lẹgbẹ́ kalẹ̀ ní Ìdúmọ̀tà tí ó tà láyé ẹ lọ sójú Ọlọ́bùn kẹ lọ wò ó ìgànnà tán sọjọ́ sí sáìdì sí tún náà ká sí kí mo sọ fún yín pa ẹ̀ tán kẹ́bọ sí ìdí èṣù mẹ́ rẹpẹtẹ wọ́n rí gbígbàdúrà ń bẹ̀ ni àìmọye pásọ̀ àfà àtẹ́rì ẹbọ rẹ lórí ta yẹn tí wọn ò ní jẹ́ mọ̀ bọ́ táwọn àdúgbò kan bẹ lẹ́kọ̀ọ́ yìí tí ó pé wọ́n mọ tá bá rí èèyàn tó bá gbé ẹbọ lẹ́ńbẹ̀ wàhálà ni wọ́n fi ìbọn ni wọ́n fi dá ẹni náà lóhùn ẹ wá lọ àwọn àdúgbò yẹn màá jẹ́ kẹ́ ẹ rí kankan lẹ́ni tó jẹ́ kàyéfì lọ́rọ̀ tí mo sọ yìí o ẹ wá lọ rú àdúgbò yẹn kẹ lọ wò ibẹ̀ làwọn yẹn ti máa kan ró jàgbọ̀n tí lédi yẹn ń sọ tẹ bá wo orú tí lédi yẹn ti sọ̀rọ̀ wọ́n lè má máa tù kán má máa bà á mẹ́ bó ṣe jẹ́ pé ìgboro Ọ̀tà ni torí Ọ̀tà ìlú ńlá ni
ìlú ńlá tó sì ní àlùbáríkà gbáà ni ìlú Ọ̀tà tẹ̀ ń wò yẹn ẹ lọ wo Ọ̀tà gbogbo táwọn yẹn fi sọ̀rọ̀ ajé láyé ibẹ̀ náà kó sí ní tí Ògùn state fi ń sọlá Ọ̀tà ló wà ẹ lọ wò ẹnìkan sọ pé òun wà ní Ìlógbò kìnní kan pé bẹ́ẹ̀ yẹn àdúgbò yẹn street yẹn worst ó lájà pé street yẹn ẹ gbà káwọn tí ń tù ó tù ń bẹ̀ àwọn onílẹ̀ tẹ́ ẹ bá tù wọ́n kò síbi tẹ́ ẹ fẹ́ gbé tó lè rọrùn àṣírí mo gé fún yín lénìí àṣírí mo gé fún yín lénìí gbogbo táwọn àwọn tó fẹ̀sẹ̀ gbà lọ́wọ́ wa nìyẹn tó sọ wá sínú òkùnkùn ayé tá a fi ń sọ́fà tí ò yẹ tá a mọ ìdí ìyà tí ń jẹ lòmíì ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kò ní yé wọn lénìí tí èmi sọ lénìí ẹ bẹ̀rẹ̀ wádìí lórí ẹ̀ research mo ṣe débẹ̀ mo dádúgbò kan wọ́n kalẹ̀ náà ní mọ́sálásí ni àti ní CDA wọ́n bẹ́bọ lórí ta ẹnìkan gbẹ́bọ lánàá wọ́n mẹ́ tó gbẹ́bọ yẹn wọ́n wá ń kìlọ̀ fáwọn èèyàn pé ẹ mọ̀ ṣe gbẹ́bọ sí àdúgbò mo wá gbogbo àdúgbò yẹn títí àánú wọn wá ń ṣe mí kò sí development but àwọn ń rí ẹbọ bí nǹkan tí ò dáa nítorí pé àwọn àfáà àlìsùn náà ló pọ̀ jù ládùúgbò yẹn àánú wọn wá ń ṣe mí wọ́n wò wọ́n títí àánú wọn ṣe mí gan-an mo kà dákẹ́ ó sáré kàbàkàbà tásìkò bá tó ọ̀rẹ́ mi kan gbé inú ilé yẹn àwọn tí máa ń fa àtẹ́wọ́ jagun ni gbogbo wọn wọ́n mọ gbàdúrà òun nìkan tí kò fi ètùtù lẹ̀ lóró orí nínú ilé wọn ò kó jáde nínú ilé yẹn rí kó lọ lé wọn òun nìkan ló kó lọ lé ẹ̀ nínú ilé yẹn tó gbé nǹkan gidi ṣe inú láńlọ́ọ̀dù wa ń dùn pé sótán táyé òun dúpẹ́ tí wọn ò fọ ọ̀rọ̀ tí lágbájá bú òun pé ayé rẹ̀ nítumọ̀ yàtọ̀ sọ ayé àwọn yòókù tó lọ fẹjọ́ ẹ̀sùn láńlọ́ọ̀dù pé yín sóògùn ń gbẹ́bọ́ sórí ta ń ṣe oríṣiríṣi bàbá yẹn ó pè wọ́n jókòó èyí náà ibi tẹ́ ti wá jẹ́nà èyí ó ṣe tàti ibi tẹ́ ti wá ń wá tí ò ní sóògùn pé òun mọbi tó ti wá lójú ọmọ ṣe gbogbo tẹ́rin tí ń ṣe yẹ ẹ̀ wá ń sọ pé ń ṣe oògùn èyí náà lọ ṣe títí ayé wà ó kálukú ṣe tiẹ̀ bó lẹ́ni sá aláwáfokú ọ̀lẹ́hàn aláfokú ọ̀lẹ́hàn ó yàtọ̀ síra wọn ọmọ ẹfẹ tí ń ṣètùtù wọn fẹ́ fà yé rẹ̀ wé ìwọ tó ṣe gangan ìyẹlẹ máa wò lẹ́yìn ẹyẹ ìgbàgbé àbọ̀ tèmi nìyẹn o gbogbo ẹni tí máa ń fèsì irú àwọn àdánwò báyìí kó tètè bẹ̀rẹ̀ ìrìn àjò ìwọ ẹ máa gbọ́ nínú orin Ifá nígbà tí nǹkan báyìí rí báyìí lásìkò báyìí nílé Ifẹ̀ Ifá ni wọ́n tọ̀ lọ nígbà tí fọ́ọ̀sì ṣe tó ní kí wọ́n rú ẹbọ wọ́n ní rú ẹbọ ní gbé ní àìrú rẹ kì í gbèyàn pé kíníkan ẹbọ ní kó kára ńlẹ̀ kó ṣe ó dẹ̀ kára ńlẹ̀ ó ṣẹbọ kí wọ́n lọ padà sí gbẹ̀yìn rẹ̀ wọ́n nígbà tí kíníkan ṣe kíníkan ó dán lọ́mọ nígbà tó ṣe kíníkan ó dá láyà nígbà tí kíníkan ṣe kíníkan ó donílé lórí bóun ti tẹ̀ ṣe wá jẹ́ tí wọ́n náà ní donílé lórí tọ̀ ní dán lọ́mọ wọ́n gbogbo yín ti fa ẹ̀sìn ti bá ìrìn àjò ayé yín jẹ́ ẹlòmíràn ni mò ń ṣètùtù àárín kankan bóun lọ sí fẹ́ẹ́ rìn kankan sí nọ́mà bó ti yẹ kó fi rìn tutù ni wọ́n fi ń ṣe kó bá ìpamọ́ fowó rẹ̀ jẹ búrẹ́dì ni ẹ má jẹ́ ń tẹ̀yìn jẹ àṣírí ibẹ̀ mo gé fún yín lé ní ayé ò ní sọ níbẹ̀ fún yín ìwọ tó jiyàn mo mọ̀ yín o yìí ni ẹ má jà ọ̀rọ̀ tí mo sọ yìí níyàn ẹ jà níyàn ṣùgbọ́n ẹ má ṣì àwọn ẹlòmíràn lọ́nà ìkọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́tí fi yan jíjà yín sí lọ́nà tí ń kọ́ àwọn ẹ̀sìn náà kó parun dọ́là àṣírí mo gé fún yín o ayé sọ jù bẹ́ẹ̀ lọ wọ́n yìí sọ ibi tá bá dé o ayé ò ní sọ o kò jù bá lọ nínú lórí ìkànnì ilé nìyí títí tá fi mọ́ pàdé ara wa padà lórí ìkànnì yìí èmi tí yín tòótọ́ bàbá àṣà.